again. My friends tell me that you're cheating on me. I don't want to believe it, but I've seen the letters in your bag. They say that you're messing around. My name is Kogberegbe. It's been years now that I'm married to Kogberegbe. Notice you haven't been swayed. My name is Kogberegbe. I represent all married men responsible now. Cause true love is hard to find. Kogberegbe jẹ́ èèyàn tó jẹ́ pé onínú fùfù ni. And at the same time, a lè tún máa balẹ̀ díẹ̀ díẹ̀. Ìrìnbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ tó mi ní ikú máa tẹ́ mi lọ́rùn o. Ìrìnbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ tó mi ní ikú máa tẹ́ mi lọ́rùn o. Egbele kú egbè, olóore, ó fi kan gbà kan ní wọ́n ti wà lórí ẹnu ẹ̀. Telling you what's on my mind, you keep on making fun of faces. Don't seem to realize. Bá ti gbé wá sókè, èmi àbá gbé lọ sílẹ̀. Tó bá ti ń gbé lọ sílẹ̀ gba ẹlẹ́mìí náà máa bẹ̀rẹ̀ wéré tèmi. We used to talk about things that hurt us. Now what you talk about? Tí mo fi ń ba lò, apá mi ò ká. Ẹni tí mo nà, tí mo tún làágùn. Èmi ọkàn lára tún ro. He's a caring man, and we understand each other. He's a lovable man. Ìjẹ́ bá kì í ṣe fún ọkọ yín, ẹ lẹ́n látọ̀dọ̀ tèmi kò bẹ̀rẹ̀. Ìgbéyàwó tó perfect, à ń pàṣẹ ara wa ni, and that's what marriage is all about. Ọkọ yìí kọ́kọ́ ló ní ilé o, òun àti ìyàwó ẹ̀ ló ní. Left, right, and center. You won't keep it. Mo ní ní ẹ̀kẹ́ la fẹ́ ṣe sí. Keep watching Mr. and Mrs. Kogberegbe. Ẹ máa wo Mr. and Mrs. Kogberegbe o. Lọ síbí kankan. We love you. Our family is your family. And your family is our family. Àjọ ń learn bó ṣe ń lọ ní. Tá a bá kọ́ lọ́dọ̀ wa la máa sọ fẹ́yìn. Àwa náà máa ń wo nǹkan tẹ́yìn náà máa ń post lórí social media. Àwa náà á fi kọ́ yìí náà. Ilé gbogbo wa ò ní dàrú o. Ẹ pé 50, ẹ pé 100, kí ni wọ́n máa tó pé? Ẹ jẹ́ wọn mọ́ o. Ẹ tolerate madam. Táwọn madam náà ṣe kí ni? Ẹ má jà o. Mr. and Mrs. Kogberegbe. We say no to domestic violence. No pointing fingers cause you played yourself. Now, take your time, don't let your time take you. Make your money, don't let your money make you. Ó jàre ìyá mi. Thank you so much. A jáde at our own time. Ṣó mọ̀ pé gbogbo nǹkan ló máa ń fà mí fàágùn sí tiẹ̀. Ó káre ọkọ mi. A kàn máa ń fà mí fàágùn. Ṣé torí ọmọbìnrin yẹn la tún ṣe máa máa. Kéènì! Ẹ ló jèrè màá pè é padà wọ́n á lóde a ní patí ẹ gbogbo nǹkan màá ṣá pè é padà ariwo ṣé mo ṣe ń wá bí ni. ariwo. Kúrò jèrè. Ṣé ìwọ ló máa jókòó arábìnrin yìí ṣó sick. Sí kí ni ṣe. Ọ̀dọ̀ ọmọ mi ni mo fẹ́ jókòó sí. Ṣé ọmọ yẹn ló ní mọ́tò ni? Kí ọmọ tiẹ̀ ló ní mọ́tò? Ọmọ tèmi ló ní mọ́tò. Ọmọ ẹ lè jẹ́ ìyàwó tá a fẹ́ tọ́mọ mi ti ní láàrin kó tó di kó mọ́ ọmọ ẹ. Màjẹ́ á má ti dá sí. Sórí tí wò bá kí n ṣe literate ni. O fẹ́ máa claim ownership. Ẹ̀yìn ni owners corner wà. Àbí òye ẹ bọ́ sí owners corner torí pé ọmọ tiẹ̀ ní di owner mọ́tò yìí bọ́ sí owners corner ọ̀dọ̀ ọmọ tèmi. Ẹ fọlábalẹ̀ tẹ̀lé ẹ máa tẹ ilé ìbá ṣe literate ni kí ni ìyá bá jẹ́ literate nǹkan ọmọ mi ò ṣe literate. Owó literate mo fi rán ọmọ mi lọ school tọ́mọ ẹ fi fẹ́ ọmọ mi èmi literate ibi tí máa jókòó síbẹ̀ mọ́. O lè jókòó síbẹ̀ yẹn wàá lọ pé ìwọ àti talẹ̀ lóde mọ́. Òde òun náà kò kúkú wù ẹ́ lọ tẹ́lẹ̀ torí iṣẹ́ ló jókòó síbẹ̀ yẹn tó make irrelevant phone calls kúrò lọ́nà fún mi arábìnrin. O lè mú ìyá ẹ. Ṣé o rò pé orí fíìmù mọ́ sí? Ibo ló mú ìyá ẹ lọ? Ibo ló mú ìyá ẹ lọ? Kúrò lọ́nà my friend. Ó máa tẹ́. Kúrò lọ́nà kó jẹ́ kí n máa lọ pátápátá wà bínú òní lọ́mọ ni. Yes, òótọ́ ni mo sọ fún ẹ yẹn. Ìwọ kò lọ mọ́. Mo ń lọ. Tóbi ò bá ti lọ wo ò lọ. O lè wọlé o. O lè wọlé. O lè jókòó síbí. O lè jókòó sí bíbá yìí. Wọ́n lè lọ òde láì gbẹ̀mí láyé o. My friend. Wọ́n lè lọ òde o. Tó o bá tàn mí wọlé láre.
gbọ́dọ̀ ẹ gbowó àgbàdo lọ́wọ́ èmi àti ẹ o. wọn lọ sẹ wọn tó bẹ́ẹ̀ ẹ wọlé wá. wọ́n lé ọkọ mi jẹ́ ká lọ ń tiwa èmi ò mọ ìhàlẹ̀ àgbẹ̀ òṣì tó ń ṣe káàkiri ìwọ kúkọ ọ̀nà mọ̀ rí níbi tá à ń lọ èmi náà mọ̀ rí. ọkọ mi kí ló wà nù ká jókòó ní orí àga tó bẹ̀rẹ̀ sí ránṣọ wọn má bá yẹ ẹ sọ̀rọ̀ you are a decent boy má bá yẹ ẹ sọ̀rọ̀ ò ń ṣe bẹ́ẹ̀ yẹn tó bá jókòó síwájú kò ní rántí de seat belt. Seat belt. ẹ rọra mà. Ó jàre àbúrò ọ̀rọ̀ wo lọ́pẹ̀ ẹ̀ sí Mr. Gbélédọ́ pàtì. Kí ló kàn sẹ́yìn? Ẹ̀yin gan ẹ ti allow àwọn ọmọ ọ̀dọ́ yín kàn máa poke nose. Kí ni ó kan ìyẹn láti sọ pé kí n má bínú? Ṣé mi sọ fún pé mi ń bá èèyàn jà ni? Ṣé mi bàjà ni? My darling, jẹ́ ká wà realistic. Ṣé o mọ̀ pé mi ni mo kọ́ dé iwájú seat yẹn? Ẹ̀yin á dẹ̀ pariwo ṣe bọ́ ọmọ ẹ̀ dẹ̀ ti pè sínú. Now. Ìyàwó àti ìyá ẹ̀gbọ́n ti gbé mọ́tò ọmọ mi lọ. Òde tó yẹ pé wo bó ṣe múra tó. Àbí kó ọ̀dọ́ mọ́tò kó máa gbé mi lọ. Mi ò ní gbà o. Sùúrù ni o mọ́ mi. Sórí ẹ̀ òyìn ta ló fẹ́ sọ̀rọ̀ tá à ń sọ. Kí ló kàn ń bẹ̀? wá àṣẹwó ń ṣe màá fẹ́ wọnú kóló ẹ lọ́jọ́. Oníbàjẹ́ ẹlẹ́nu ń gbọ̀rọ̀ kékeré ló fi ń bá wọn lọ. Máàmì mi rárá. Máàmá tí o mọ̀ pé wọn náà lò pé mo ṣẹ̀ṣẹ̀ mọ ní pé mi kọ́ bóyá wọ́n tí èdè mọ́ mi lọ́gbà fún bí ẹ lọ sí. Tó bá jẹ́ mi ni mo bí ẹ, ó ní tàn mí wọlé kó fi àtúntò tó bá yìí jẹ́ mi. Wọ́n kò ṣe múra, ó yà pàgbé mi lọ, pàgbé mi dájú. Èmi ni máa gbé yín lọ. Ẹ ó yá ẹ̀wọ́n mọ́tò mi. Mi ò ní bá wọn. Mọ́tò mi wà ń ta inú mo gbé bí mo páàkì jáde. Ó yá lọ́wọ́sọ, mi ò ní kúrò bí ìlú, mi ò ní kúrò lọ́wọ́sọ, mi ò wọlé. Ẹ wá bọ̀ Fi mí sílẹ̀, ó jẹ́ kí ní obìnrin tó délé mo sí tí ò rọ́mọ wò yẹn, ó jẹ́ kó wíìnì mi. Tí ọ̀nà yẹ kó wíìnì mi ni, ó fi di wá o, tí ọ̀nà yẹ kó wíìnì mi. Ìwọ kọ́ ló ní mọ́tò ni. Ta ló ní ìyàwó, ta ló ní mọ́tò? Kò sẹ́ni tó mọ̀ pa wà lání. Kò sí tó ń jẹ́ wà lání. Ìwọ ló ní ìyàwó. Farabalẹ̀, ìwọ ló ní mọ́tò. Àbálábá ni àwọn méjèèjì. Tí n bá fẹ́ ló yẹ kó ṣeé ṣe. Èmi nìyá ọkọ, àlejò ní wúmà ní ẹnu mi. Á lè máa bú mi, á lè mí ní tírèsì. Èmi kò ní bí pé ní tírèsì ni mí. Nígbà tó dàpọ̀ ọmọ fẹ́ mi ni kókó fẹ́ ẹ ni. Ẹ má fi ìbọn pé kí màá mú. Lọ́múra. Fún nǹkan tó ṣe yẹn, èmi ni màá wá gbé yín là má gbé yín. Ẹ lọ wọṣọ. Ẹ jẹ́ ká wọlé. Mi ò wọlé. A ní mi wọlé lọ wọṣọ, má gbé mi mọ́ra. Èmi máa gbé yín lọ. Owó tẹ ṣé bá lè ti fẹ́ ná. Mami, eégún mọ́gájí ẹkùn kó ga jù, ó ga jù. Ìyá mi jẹ ẹni kò lè gba iṣẹ́ ìyá mi ṣe. So èmi dẹ̀ fẹ́ jókòó ilé ọkọ mi dẹ̀ fẹ́ distribute ìyá ọkọ mi. The problem nǹkan tí máa ṣe nìyẹn, adákì ìyá mi àti ìyá ọkọ mi kan jókòó sẹ́yìn. Kí n máa gbé wọn lọ. Tí n bá dẹ̀ rí pé wàhálà wọn ti fẹ́ pọ̀, máa ní màmá, ìyá ọkọ mi àti ìyá mi. Ní wọ mọ́tò, ẹja lọ wọ taxi. To avoid the trouble there. So tí bá rí pé kí n máa sáàdì ìyá mi jù, ìyá ọkọ mi máa bínú pé mò ń tójú òun. Ìyá ọkọ bá gbé ogún dìbí, torí ìyá ọkọ mi ló jẹ́. Mi dẹ̀ ní fẹ́ kẹ́ni tí wàhálà tó máa ṣẹlẹ̀ fún ẹ̀mí àtọkọ mi. Màá ní mi ní wọ mọ́tò yẹn. Tí bá rí wàhálà wọn, mo lè fún àwọn méjèèjì kọ́kọ́ rẹ gbà. Ẹni bọ̀ tó lè wà mọ́tò kó wá wà mọ́tò káwọn méjì máa wọ ara wọn lọ. You know, woman yẹn wàhálà ẹ pọ̀. Mọ́mì, mo tọ́ bí kẹ́ máa ní sùúrù fún màmá yìí. No, realistically, ó mọ̀ pé mo ṣáájú arábìnrin yẹn dé ìdí mọ́tò yìí. Mi fẹ́ dúró mi jẹ́jẹ́ mi ti wà ń bẹ̀ ó rí bó ṣe rán mi tí n bá lọ ṣubú ńkọ́ tàbí kọlù. Màmá yẹn pọ̀ ju ti yín lọ náà. Màmá yẹn
Agídí ní wàhálà gan o. Agídí ló ní máa ní sùúrù fún ni. Agídí lòun ní ọgbọ́n ní tèmi. Kò smart rárá. Ẹ̀yin tún smart jù wọ́n lọ, ẹwà educated. You know what I'm saying? Imagine. Òun kọ́ ló pè sóde o, èmi ní fẹ́ mú lọ òde o, èmi ní mú lọ òde o. Ìmúra tí wọ́n gan ju ti yín gan lọ́mọ mi. Ọ̀pọ̀ bó ṣe west side wa, ó tún wá dé di mọ́tò fẹ́ máa jà. Kí ló wà nù pé ẹnìkan jókòó síwájú ẹnìkan jókòó sẹ́yìn? Meaningless Bàtọ́ ti fẹ́ sọ pé àwọn fẹ́ wá síwájú yẹn. Kí wọ́n lọ sẹ́yìn fún. No. Ìbá ṣe ká fi wọ́n sílẹ̀ náà. No, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe mi ṣe. Ọmọ mi ló ń wa mọ́tò. Màá wá lọ sẹ́yìn fún. For what reason? For what reason ni máa lọ sí ẹ̀yìn fún? Èmi tẹ́ fi ṣe Uber driver. Kí ló gbé kárí tí báwo ni tiẹ̀ ṣe jẹ́ irú aṣọ wo ló ń lò nílé aláró? No, man like láti lo grigri gragra ìyẹn ò dé sílẹ̀kùn you know. I understand. Sometimes what nonsense. Àgbà máa ń gbà ni. Well. Ẹ̀yin jáde jù wọ́n lọ náà. Ṣọmọ igbe. Exposure sometimes wà very very important. Son-in-law mi. Ẹ̀yin ṣe kiri jù wọ́n lọ. He's a very reasonable boy. Ṣé Dèjì? Sori bó ṣe dọ́gbọ́n tán màmá ẹ̀ wọlé padà. You know, my son-in-law sometimes. Ọ̀nà ọmọ bó ṣe lọ ìyá ọ̀gá. Ọ̀rẹ́ ṣe bí ìyá ẹlẹ́kọ̀ọ́kan but he's a very reasonable human being. Oh yes, he's a nice man. Ìyá ẹ̀ ló ń kó rádaràdà bá fún mi. Mrs. Suarez, a ti fẹ́ débẹ̀, a ti ń bọ̀, a ti fẹ́ débẹ̀. Nuisance mother-in-law ọmọ mi yẹn òun ló fa wàhálà. But wọ́n wá just about 5 minutes away. Máa bá yín lẹ́sìn. Ẹ ṣe ẹ̀yin náà mọ̀ pé nuisance ni. Mọ́mì. Ok, ẹ ṣe. Ẹ̀dẹ̀ tún pè wọ́n ní nuisance. Ṣé o ṣe nuisance? Ìwọ náà máa bá pọ́n jẹ̀bẹ̀ lákìtà. Ládùúrún tó ń fojú ẹ̀ rí. Ẹ̀yin gan ò fẹ́ fi wọ́n lẹ̀ lọ́rùn. Máa jókòó síwájú fàṣẹ wà ń bẹ́ẹ̀ ni ẹ̀ káwọn méjèèjì kúkú jókòó sẹ́yìn kíyàwó máa wà wọ́n lọ. Ìyá ọkọ ló yẹ kó jókòó sẹ́yìn bọ̀ kó torí ìkùnsínú àbíjà kí àwọn méjèèjì jókòó sí ẹ̀yìn pé kó máa fa ìkùnsínú. Ibi iná máa dé bá mi ilé báyìí ni òtítà máa ń jókòó sí dèdí á jókòó báyìí á jókòó dé ìdí tó máa fi dé wá jókòó lé lórí àfẹnudúwàfẹ tó fẹ́ gúnyán láyé tá lọ gbọbẹ lọ́rùn báyìí òun fẹ́ lé mi kúrò ní ẹrù mi wọn á dé bá mi bí. Kíni màmá mi kankan o màmá mi kankan bí fún mi. Ẹni sùúrù. Ṣé rí? Kíni. Tẹ́ ẹ bá jèbù ẹ mú mi tútù o. Ẹ mú kanu méjèèjì ẹ máa kọ́ mú mi. Mi ò mú mi. Ẹ lè kí mo mọ̀ lọ dìlé yín lókè ní àlọ́ pátì kankan. Because tí n bá gbé yín lọ pátì yẹn ẹ máa lọ máa disgrace mi tẹ́ ẹ máa jánu. Inú ti bí yín gan. Ṣé o ti rí pé o ti ń fi mí o ti ń fi kan bọ́ kan báyìí o ti sọ mí dẹrú ìyá ìyàwó ẹ̀. Ṣé n bá yín bò? Mi ò mọ mi. Ẹ jẹ́ n bá yín bò. Láńre o ti mọ̀ mí o. Mo mọ̀ yín. Ìkòkò ní gbomi kó gbẹ̀yìn o. Ní tá a ṣe lọ pátì gan nìyẹn. Torí mo mọ̀ yín là ṣe lọ. Àwọn tí ò mọ nǹkan tá a ṣe tí lè fi jóná wọ́n á bá wa paná. Wọ́n ní láti paná. Wọ́n pa. Ìyá gbogbo wa ń bẹ̀ ni. Fún òpin tẹ́ bá dé pátì yẹn ibi tó wà gbọ́dọ̀ fẹ́ jókòó sí tẹ́ fẹ́ máa ṣọ́ra yín. Bọ́ pé kó wá jó ẹ fẹ́ lọ náwó tí ṣáájú ẹ lè gún wọ́n lẹ̀ mo dẹ̀ mọ̀ yín. Fara ẹ̀ balẹ̀ nọ́nsẹ̀nsì ni wọ́n ń bá mi pàfọ́ọ̀mù náà nọ́nsẹ̀nsì ni wọ́n ń pàfọ́ọ̀mù ìwọ ló ní mọ́tò mo wá fẹ́ jókòó síwájú mọ́tò ọmọ mi obìnrin dálé mọ́ṣú yẹn ó ní èmi ò lè jókòó síwájú mọ́tò ọmọ tèmi. Mami mo mọ mọ́tò tẹ́ ẹ̀ ń wà nìbàdàn torí pé ń bọ̀ bí lẹ fẹ́ pa mọ́tò tí o kò ṣe pé ẹ ní mọ́tò yìí o ẹ ní mọ́tò tí yín o ẹ kàn fẹ́ kọ́ mọ̀ pé ẹ̀yin lẹ wà ní charge wọ́n ẹ ní sùúrù ẹ máa mi yòókù owó olóró ká wà èmi ló yẹ kí n máa bínú lé mi tẹ́ ẹ wá kí ni kí ẹ máa bẹ̀ mí pé láàrin ní sùúrù ẹ̀yin lẹ wá tún bínú. Mi ò bínú mọ́. ẹ kàn láìkì ìyá ìyàwó mi ṣá ẹ kàn láìkì. Ṣé èèyàn ni ìyá ìyàwó ẹ? Bàbá tán. Ṣé èèyàn ni? Ìyá ìyàwó mi ni. Ṣé èèyàn ni? Àná yín ni. Lọ́wọ́ bí jókòó sí. Tí n bá mọ̀ pé irú èèyàn báyìí ni mi ò ní gbà kó tiẹ̀ fọ́mọ ẹ̀ láti bẹ̀rẹ̀. Bọ̀tí inú kòkò dúdú ẹ̀ lẹ́kọ́ funfun dùn ní ti jáde. Inú bó wà níwọ̀ ti jáde. Àìrọ̀ ìkókó ti yín funfun ìbí náà funfun. Àwa balance. Adúródè wọn abẹ́ mi ń bí. Ṣé mo lè bomi wá sí? Mi ò mọ mi. Ọlọ́run á bá wa kó sí yín. Ìyá láàrin ó ga jù
Ọlọ́run àkó ṣàánú mi. Bá a lọ fún medical check-up every month, BP, you don't complain. Her BP is high. Her BP, kò ṣe ní máa high. Nǹkan tó máa ń sọ nìyẹn o. Wọ́n ní ọmọ burúkú ṣe é fẹ́, àwọn burúkú kò ṣe é ní ọmọ dáadáa nìyẹn. Àṣẹ̀ṣẹ̀ ń wọlé ní báyìí. Thank you so much for all the gift items. Ọkọ mi, okay, máa pè yín later. Ẹ ṣé gan. Ẹ kùnà owó náà. Ọkọ mi, kúlé. Àníyàn ló wà kí ara mọ̀. Ẹ káàbọ̀. Rámọ́tà. Ṣé wà nílé mo fẹ́ kó ẹgbẹ́ mi yìí wọlé. Ẹ kúlé o màmá Lánre. Lámọ́. Ẹ kúlé màmá Lánre. Ẹ máa pè wọ́n dé máa kà wọ́n. Ṣé tí ń dùn mí? Àbí oníjọ́ tó yóò lò di òbúfò interpreter. Mo gbọ́ mi ò dáhùn ní. Ọlọ́pàá òde lè mú mi sí pé mi ò dáhùn. Kẹ̀dẹ̀ máa wò ó. Èmi wọ̀n náà lò tó fi dá mi sílẹ̀ tó fi lọ òde tó yẹ kájọ lọ. Kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o. Ṣé mọ̀ pé everybody nínú ladies group wa náà ń béèrè yín, mo dẹ̀ sọ fún wọn pé situation yìí mo explain ẹ̀ fún wọn. But all the same, Mrs. Suarez so sent package sí yín tó package ìyá ọkọ ẹ̀ ó wà nínú tó. Mo sọ fún wọn, mo ní wọ́n ní àwọn ò lè jókòó ní owners corner even though ọmọ wọn ló ní mọ́tò. Mo sọ fún Mrs. Suarez ṣé ọmọ pé Mrs. Suarez ti pè mí earlier on tí mo ní àwọn náà múra lọ́wọ́ ló jẹ́ ká pẹ́ but at the end of the day wọn ò lè turn up. Ìwọ ló máa ní running stomach àbí ìyá ẹ̀ tó jókòó tó lẹ́yìn méjì kò wu ẹrù mọ́ sí ẹ lára rárá. Ẹbí yín kọ́ ẹ̀yin méjèèjì èwo ló tó mi mú ṣebí wọ́n mọ̀ mi lánàá kó tó dé ní bí ìyá ẹ̀ dápá ìyá ẹ̀ ò tiẹ̀ dá mi mọ̀ ṣebí wọ́n mọ̀ mi ẹbí yín kọ́ ọmọ mi ni iṣu ẹ̀ ló kọ́ mi bẹ́pọ̀ ẹ̀yin bá wo. Láàrin ìjẹ̀bi lẹ́ ń jà yẹn kọ́ lọ́yìn páìtì sí pàtì ṣe bẹ́ẹ̀mì lèmi ní kẹ́kà lọ́tẹ̀ múra jo ní nǹkan lọ. Ẹ bá kú ti má pè mí ẹ mọ́tò àwọn mi mo fẹ́ jókòó síwájú ẹ̀ tẹ́ ẹ sọ dálẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe dán ẹ ti lọ kàbùkù tẹ́ fẹ́ kàn lọ́hùn wálé. Ó yẹ wá ń bẹ̀ jù ó ti yẹ wá ń bẹ̀ jù but unfortunately everybody kàn béèrè pé àyè alárin kan mo ní wọn lè jókòó sẹ́yìn. Mi ò ń ṣèrò ẹ̀yìn mi ò ń ṣaṣọ inú àgbọ̀n aṣọ gbangba ni mi aṣọ àmúròde ni mi ò jókòó sẹ́yìn. Of course ẹ rí bí wọ aṣọ eléyìí lọ mọ́ ń sìn ẹ lọ bọ̀ ó yẹ kẹ́ ti change ká tó dé. Mi ò lè change o máa wọ lóde mi. Lánre ò kí ń ṣọmọ dáadáa nígbà tí ìyá ẹ ti ní òun ò lè jókòó sẹ́yìn ní inú mọ́tò ẹ̀ kí ló dé tí òun ò lè gbé lẹ́yìn kó gbé wá bá wa ń bẹ̀. Mo fẹ́ gbé wọn bọ̀ tí n bá gbé wọn wá mi ò lè handle yín ní pàtí yẹn. Kò bá má dìjà ó mọ̀ pé intelligent people kì í jà. Màmí á bá yín fà. Mọ́mì má bínú ẹ wá ní sùúrù. Kí ló fara ẹ̀ balẹ̀ kí ló tí ìyá ìyàwó ẹ̀ máa ń fi òyìnbó bú mi. Wọ́n gbóyìnbó. Tẹ́lẹ̀ wá gbọ́ kò ń ṣe èbú kọ́ ni. Ṣebí wọ́n gbọ́. Wọ́n ní intelligent people kì í jà. Kí ni ìtumọ̀ ẹ̀ tún fún mi? Pé as an intellectual. Ẹni yìí ní ẹ̀ kì í jà. Kọ́tàn sọ nìyẹn. Mo rò pé ó bú mi. Mo lọ bú yín kẹ́ mọ́mì kí àlejò wọlé ń sìn kọ́ ni pé à ń làjà fún ẹjọ́ tó máa ní kí ló fàjà kí la fẹ́ sọ. Àjà ṣáàyò ẹ̀ṣẹ̀ síra wa ni. nù tó bá ní kí ló tẹ̀ fariwo kí lẹ fẹ́ sọ gan-an. Àti ẹ̀ ní láti jà. Ẹ kàn sọ fún wọn pé ẹ fẹ́ jókòó síwájú. Pé àwọn ò fẹ́ jókòó sí ibi tó yẹ kán jókòó sí àzèónà. Bẹ́ẹ̀ kọ́ o à á sọ fún wọn wípé ìyá ìyàwó ọmọ mi ó dé bí fẹ́ máa fọwọ́ lálẹ̀ nínú ilé mi lórí tán bá lè gbà ẹ jẹ́ ká gbéra lọ sórí tẹlifíṣàn tó ti máa ń ṣe. Ìyá Lánre kí ló dá kí ló fa gbọ̀rọ̀ mi rò nínú kájókòó nínú mọ́tò àjókòó nínú mọ́tò. Ẹ bá ti mọ̀ ẹ bá ti máa fẹsẹ̀ rìn bọ̀ á bá ń patì. Ó ti ń kùn mí gàlégàlé jù. Ẹ má bínú. Ìwọ́dẹ ní o. Mo mọ èmi ni o. Ọ̀dà má bínú pátì tèmi ti kọjá. Ẹ má bínú. O miss. Miss mami miss ṣẹgbọn nǹkan tó máa ṣẹlẹ̀ lélẹ̀. Ṣé mo pé gbogbo àwọn tí ń ròyìn fún ẹ yẹn dollars náà ní pàtí yẹn everybody wá ń béèrè mí nìyà ẹ gbà mí situation ẹ ní òjò wà. situation gan mọ́mì mami ẹ ṣàjẹbù rẹ tí ẹ ṣe abiyamọ àbùdá bọ̀rọ̀bọ̀rọ̀ ẹ má bínú mami ní tó máa ṣẹlẹ̀ rí ṣe bí mọ́tò méjìlá ni ẹ ṣáà tí ti pín yẹn lẹ́fẹ̀ẹ́ gbé jáde ṣe ní látẹ̀lé lọ tẹ́yìn méjì bá ti pa yín pọ̀ n pe next one sí ẹ̀yin lẹ́fẹ́ invite wọ́n ẹ gbọ́dọ̀ invite wọn àná yín ni o
bí o ti invite mi èmi náà gbégèlè tẹ̀lé. ló bá tán tí mo ṣe láìkẹ́ yín nìyẹn màmí ni wọ́n ń bínú ẹ̀yin méjì á jókòó sẹ́yìn màá wà yín fúnra mi tí n bá sínlé màá gba dírẹ́fà fún yín ẹ̀yin méjì ó náà ní. well that sounds reasonable. tó bá gba dírẹ́fà ó mọ̀ pọ̀ lọ wá àmọ́ pé wọ́n fẹ́ wa mọ́tò tó bá ti wa mọ́tò èmi ni máa jókòó sẹ́yìn. ṣe bí wọ́n wa mọ́tò lọ tó jẹ́ pé wọ́n lọ gbé ìyá ẹ̀ lọ́sìn tẹ́ ẹ já mi sílẹ̀ ọmọ tèmi wọ́n wà ní o mi ò lè gbà o àìjẹ́bẹ̀ okay yálà rẹ in a situation tó bá jẹ́ wípé àwa mẹ́rẹ̀ẹ̀rin la fẹ́ jáde wàá lé ọmọ mi bọ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ̀ níwájú torí pọ́mọ ẹ ló ń wa mọ́tò. ìyẹn ò kàn wọ́ jẹ́ kó dìgbà yẹn náà. mọ́mì. This woman is just so impossible. I've never met a more cantankerous person than your mother. Mommy. Wíwà yín dá èèyàn gidi ní nǹkan tó mì nìyẹn. Pẹ̀lú ọlọ́run lọ́wọ́jú kí wọ́n bá jà mọ́ báyìí. Níwọ̀n ni má bá wọn jà mọ́ wọn náà sọ. Wọ́n mì sí joyin lóde yẹn. Gbogbo wọn mì sí joyin. Èmi ṣọmọ èmi náà mi ò ń ṣèyàn burúkú. Bẹ́ẹ̀ni. Àmọ́ èmi ò láì kí wọ́n máa fi bu ara búyàn. Òyìnbó ńláńlá tó máa ń sọ ẹ̀ náà ni òye mi, ló máa ń bí mi nú o. Ìyá Láńre ẹ má bínú, ẹ̀yin lẹ jẹ́ kọ́rọ̀ rí bẹ́ẹ̀. Ọ̀rẹ́ ló yẹ ká máa ṣe. In fact, specifically ni gbogbo wọn gbogbo ń tán á pátápátá bọ́n ṣe ń déwájú mi náà ní tìyá ọkọ ọmọ ẹ̀rẹ̀ o tìyá ọkọ ọmọ ẹ̀rẹ̀ o tìyá ọkọ ọmọ ẹ̀rẹ̀ o. gbogbo gift mi náà. Ìyá àjọ ni èmi náà kì í ṣe èèyàn burúkú. Mo rí bẹ́ẹ̀. Torí pé a kì í gbọ́ra wa yé ni àmọ́ bó ọmọ mi ṣe wá tú òyìnbó. As a cantankerous person. Kò ń ṣe disastrous mo sọ. Ó ti túmọ̀ ẹ̀ fún mi. Èèyàn dáadáa ni mí èèyàn dáadáa ni wọ́n náà má ẹ̀ka jà mọ́. Ṣé a ti agree sí pé tá a bá fẹ́ bá wọn jáde àwa méjèèjì a máa jókòó sẹ́yìn. Ibi gẹ́rẹ́jẹ́ là ń bá gbà. Má máa sọ àwọn òyìnbó ńláńlá sí mi. Ṣé bí Yorùbá ní ilẹ̀ tún sọ́nsìn? Bí ìgbà tí téèyàn bá fi ìbú ara búyàn ó máa dùn. Ẹbí tèmi náà kọ pé mi náà kàwé wù mí kémi náà máa sọ òyìnbó ńláńlá. Mo kàwé màá mi ìbílẹ̀ ẹrun ó sì ìbílẹ̀ ẹrun ó sì. Adúpẹ́ lọ́dọ̀ lọ. Kò jẹ́ bó ṣe jẹ́ àwọn gift yẹn bó ló wà kí. Ramọ́tà. Ramọ́ yín yẹn. Ibo ló wà tó ti ń sásásá mámámá. Ẹ̀rù ẹ̀ ń bà mí ṣé kìí ṣe pé òun àti ọkùnrin ẹnu géètì ni wọ́n jọ mami. Bóyá wọ́n ń kò lábò. Kó báyìí kó ń kẹ̀. Mami. Wo jẹ́ ká wà lọ. Ń gbọ́ Ramọ́tà. Àwọn ọmọ mi yín àgbà sọ pé wà tàbí ń kò lábò ṣé tòótọ́ ni. Torí ó ń gbé wọ̀n má ti pẹ̀lú máa sásásá ló máa nù yàrá ló jẹ́ rẹ́rìn sí ẹ o ṣé orí tó bá jẹ́ kán tàn ẹ jẹ tán ra ń kìnrin yẹn tó kìnrin yẹn tó bá yá kàn rí báyìí. Ṣé bá padà síbi tó ti wà ní. Àwọn ọ̀dọ̀ ara mọ́ta lọ́ọ̀ta lọ gbé àwọn fọ́tò àná mọ́tò wọlé. mọ́tò gift wà ní mọ́tò lọ gbé wọlé. Kó gbogbo ẹ̀ pọ̀ sójú kan náà. Àwa máa pín láàrin ara wa. Ọ̀rẹ́ la máa ọ̀rẹ́ là ó máa ṣe. Àwa ò já mọ́. Wọ́n dẹ̀ mí ìsíjó yín ní patí yẹn. Dùnní. Ọ̀rẹ́ ní kẹ́ máa ṣe náà. Wọ́n mí ìsíjó. Dùnní ebi ń pa èmi o ọkọ̀ ìfúnmi lóúnjẹ ebi ń pa mí. Ebi ń pa mí mo fẹ́ jẹun. Agbẹ́tẹ̀kẹ̀wé wà. Mi ò jẹ oúnjẹ tẹ́kẹ̀wé o oúnjẹ gidi kó bá mi gúnyán yẹn ló lè tán nù mí. Wọ́n tètè lọ gbọ́ mi yán kaná. Kó má gbomi yán kaná kó fọ odó kó gbéṣu kaná. À ń gbọ́ fọ odó gbéṣu kaná. Ẹ pẹ̀lẹ́. Ẹ kú òde ṣé kò rẹ̀ rà. Ẹ mọ̀ pé mi ò kú kí n jó wọ́n mì sí jó yín. Ẹ mọ̀ gbọ́dọ̀ àwọn ìgbà àjọ kékeré ijó yìí ni. Ṣé àwa ní lọ bọ́rọ̀ òde lẹ̀ mọ́ báyìí? Ṣé bẹ́ẹ̀ jẹ́ àlọ́ ó yá yẹmi ń lọ bọ́ ẹ̀kú jẹ́ àlọ́ òde o. Ẹ sí àmọ́ tẹ́tẹ́ mi náà bá máa lọ òde tèmi ní ìyẹn. A ti parí ìjà yìí Ìyá Láńre. Ẹ̀fọ́ wa nà òní ẹ̀yìn ti gbé lọ èmi gbọ́ ó jókòó tó náà máa ṣe tẹ̀lé àdì wá. Èrò nǹkan tẹ máa sọ next time ẹni ẹgbà return match. Ok. Ẹ sọ. Màá gbá. Return match. Return match. Ní marshmallow ẹni ìṣúká máa máa ṣì lọ́wọ́ yìí. Jesus is the Lord.
tó bá pè mí ní ìyá ìyàwó mi ò níra láti bá ìyọkọ drag because ilé ọmọ ẹ̀ mo ti bá normally tó bá mú ìyọkọ tó bá mú ìyá ìyọkọ tó bá gbàmùlà kí n jókòó ìfẹ́ wọn bá ní kí n jókòó síwájú gan my own right ni pé ẹ̀yìn ni máa wà tó pé ilé ọmọ ẹ̀ mo ti wá bá àti ìyá ìyàwó mi ò níra láti drag pẹ̀lú ìyọkọ ṣùgbọ́n bá pè ìyọkọ ni mí ìyá ìyàwó wọn ọ̀bìnrin akọ́bàmì àjẹbẹ̀ mo ò ní dúró sínú ilé yẹn. mi ò ní kẹ́nìbọ̀dì jókòó síwájú yìí sì ni pé ìyá mi làwọn méjèèjì jẹ́ ó ti yé mo dẹ̀ yé kí ni mo dẹ̀ gbọ́ yé kí ni màá dẹ̀ nìkan káwọn méjì jókòó sẹ́yìn bìyànjú tó bá sí ìyá mi èmi àti ìyàwó mi àrè ṣé kí ni àrè mọ́ra so àwọn méjì náà kò sẹ́ni tó máa jókòó síwájú náà méjì. TOYIN ADEGBOLA, the one and only international aṣẹ́wó tó ní dáadáa another one is a counterfeit aṣẹ́wó ọlọ́run ló ń fi àsìkò yìí bá gbogbo àwa àbíyá pàápàá jùlọ àwa obìnrin àwa grandmothers ẹ má jẹ́ ká gbàgbé pé àwa náà ti ṣèyàwó ní ọkọ kan rí o kò ní dáa káwọn ìyàwó ọmọ wa kọ́ máa ń ṣe oníyàá àbò oníyà tó bá níyà mi ò lè fẹ́ bó jẹ́ ìyá ìyàwó náà ẹ jẹ́ ká fàwọn ọmọ wọ̀nyí sílẹ̀ kan ṣe ilé ayé wọn ṣé ẹ bá wa ṣe ṣayé tiwa ń gbà yẹn ó yàtọ̀ sí tèsí àti wípé àwọn méjèèjì ríra wọn wọ́n ríra wọn ọkọ àti ìyàwó wọ́n fẹ́ ra wọn kí ni tiwa tá a máa wá yọjú sílé wọn ẹ wá kí wa ṣe di pé ẹjọ́ tẹ́ bá lẹ fẹ́ wá káwọn ọmọ yín kan ní mọ́mì àsínlé tí ìyá ọkọ lóun fẹ́ wá wàhálà ìyá yẹn ti pọ̀ jù kí ìyàwó lóun mọ́mì àsínlé kàkà káyìn méjì wá pàdé kẹ́lẹ́ lọ tọ́jú ọmọ àwọn tẹ́ ẹ wá bá tọ́jú ọmọ gan wá láwọn regret pé ẹ wá ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ mélòó gan la fẹ́ lò ní ayé ìfẹ́ ló yẹ ká máa fi bára wa gbé ẹ mọ̀ pé àwa ń kọ́ èèyàn ní gbogbo ń tà ń ṣe pátápátá ó ń ṣẹlẹ̀ o à ń kọ́ àwọn èèyàn kan máa hùwà bẹ́ẹ̀ torí pé kò sí ń tá a mú wá sáyé kò sí ń tá a máa mú un lọ tá a bá ń bọ̀ a máa diwọ́ báyìí mo wà tá a bá ń lọ àdálẹ̀ báyìí mo ti dá sílẹ̀ ìyàwó ọmọ ẹ tó ń gbógun tì í tàbí ìyá ọkọ ọmọ ẹ tó ń gbógun tì ṣé tẹ́ ẹ bá dálé wọn orúṣẹ́ ẹ fẹ́ lọ fẹ́ ọmọ yẹn ni kò ṣeé ṣe ẹjọ́ torí Ọlọ́run á jèrè wọn kó síbi tí ṣe ò sí o ẹ má yẹ ká dálé àwọn ọmọ wa rú Ọlọ́run á gbàdúrà wa àárí wọn wò àwòye la máa wò wọn wọn ní bá mi wò ó láwòye kíkú má ṣe gbà á mọ́ mi lọ́wọ́ ọmọ èyí tí ẹ fún mi o kó má ṣe dàgbà ọ̀tá lọ́wọ́ mi bá mi wò ó láwòye kíkú má ṣe gbà á lọ́wọ́ mi ẹjọ́ àwòye la máa wò wọ́n á jèrè àwọn ọmọ wa oúnjẹ ọmọ kò ní korò lẹ́nu gbogbo wa ẹ jẹ́ ká fa àwọn ọmọ yìí sílẹ̀ àwa obìnrin láyé máa ń ní lára jù kò sí tó kan ọkùnrin tó bẹ̀ àti ìyá ìyàwó àti ìyá ọkọ ẹ jẹ́ ká máa ṣe díẹ̀díẹ̀ ọmọ wa obìnrin náà wà ní ọkọ tí ọkọ ẹ̀ bá gbé lẹ́mìí gbóná kí la máa sọ bẹ́ẹ̀ ni ọmọ wa ọkùnrin náà tó fẹ́ yàwó tí ìyá ìyàwó bá ń gbé lẹ́mìí gbóná kí la fẹ́ sọ ọ̀nà mìíràn láti wá fẹ́ jà ilé ayé ò lè God bless you love you. Na love it to keep marriage love na trust me to keep marriage àti bọ́ra yé láti bẹ́tà ni mo bí nǹkan mi. bọ́ra yé o make I respect you make you respect me respect me na love it to keep marriage na trust me to keep marriage ẹ má jẹ́ adájọ́ irú o ẹ má jẹ́ adájọ́ irú ọ̀rọ̀ ọkọ̀ mi máa ń fọ ìbò kú yẹn òun ni mo yẹ padà mọ́ bẹ́ẹ̀ o ọmọ èèyàn ya jẹ́ kó fẹ́ bèèrè kó tó fẹ́ tù fún kí wọ́n lọ́mọ ẹ̀ fẹ́ tù fún kí ló fẹ́ tù àti bọ́ra yé ló ti bẹ́ẹ̀ kí ló tún sọ.